àtọmọ arólówó àtọmọ dọgbọnyọké ó ṣe ọba wọn lálejò rí ọmọ arólówó àtọmọ arólówó àtọmọ dọgbọnyọké ó ṣe ọba wọn lálejò rí ọmọ arólówó. ọkọ ọdún àṣàkẹ́ ọ̀la mo tún ti gbé kinní ọ̀hún dé mo fẹ́ lọ kí Abdulmalik ọmọ Tajudeen kó ọdún Ayíǹde kó ọdún ọkọ àwọn mórí pé ọdún ayọ̀ ń lọ sí ìmọ̀ṣẹ́ lódìdí lolúgbó fi rẹ̀ bùn ni lódìdí lọ́ba mi òkè fáyọ̀ bùn yàn ọmọ Tajudeen lódìdí lọ́lọ́run ó fìrè fún ọ ayọ́bọ̀yọ̀ wọn ó sì bá ọ dúpẹ́ ọ̀pọ̀ ọdún Àyìndé o Abdulmalik bọ́ ọba ti gbóhùn mi ọ̀yà dìde tàti wéréwé ní dẹ̀kútẹ́lẹ̀ gbéra nílẹ̀ ọ̀dìdí àrọ̀ láhùwò ọ̀pọ̀ ọdún ẹni rẹ̀ lọ́rọ̀ mi wá bí Abọ́sẹ̀dé ọmọ Adébáyọ̀ lónìí mo kì ọ́ ní gbèǹdégbà ẹ̀jọ́ ó lọ nínú rẹ̀ ọ̀sìn lọ́kàn òun rẹ̀ lé ọmọ bí ọjọ́ rẹ̀ wà lọ́kùnrin abáṣọ́ṣe dédé ara Abdulmalik Abíọ́lá o bí ó bá ṣe ọmú tí ń bẹ láyà obìnrin ni àtìlẹ̀kẹ̀ tí ń bẹ nígbàdí ìyàwó Abíọ́lá bá dára lẹ́wà ìjòbí ìlú Àṣàkẹ́ ọlá mo wí bẹ́ẹ̀ wọn ò ní ewì rárá ṣe fọ́nrẹ́ àtayẹ̀kẹ́ rẹ lọ́lọ́ni bọ́dún bá ti bá ní láyé ṣíṣe làásè ọ̀pọ̀ ọdún mo bá ọdún pẹ́ fẹ́lẹ́dùmarè tó ní kọ́ ọtún rọ́dún alihamdulilayi rọ̀bìlì alamina ọ̀pọ̀ ọdún ọ̀pọ̀ náà jọ bí yín níjọ́ kan náà tí wọ́n sí nílé ayé mọ́ ọ̀pọ̀lọ́ jùlọ tán ti ìfilẹ̀ ìṣàṣọ̀bọ̀ra bí aṣọ àánú lálọ́ rí gbà ṣùkúrà lè láyé mo bá ọdún pẹ́ Abíọ́lá Ìbàdàn lé Olúyọ̀lé ni ọmọ àjòrò sùn mo mórílẹ̀ bàbá tó bí ọlọ́mọ lé ọmọ àjòrò sùn wọn máa fi tó òun mi Ìbàdàn májà tẹ́ kára wájú lẹ́rú ń jọ sí Abíọ́lá o òmùgbò èèyàn ni ó gbórílẹ̀ bàbá ẹ̀ tí ò ní lè ta tí wèrè wá dá mi ló ìwọ ní kí lọ́wọ́lọ́wọ́ Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjòrò sùn ọmọ jẹ̀gbín jẹ̀ kára wọn máa fi kára wọn fọ́rí mu Ìbàdàn ìlú òjò ìlú Àjàyí ìlú Bíkúnlé ọlọ́dọ̀gbò kẹrìírí lọ́jọ́ ogun owó kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà dọ́gbọ́yọ̀kẹ́ nìyàn ọmọ ẹnikẹ́rẹ́ òjò láromi wẹ̀ nílé Arólú òní mi òjò ọ̀la yóò òjò má bẹ̀rẹ̀ mi ò ní jẹ́ bóyá Ẹlẹ́dùmarè lè fò níbùn mi eégún lọ́sẹ̀ méjì ló pín ilé Abíọ́lá o Abdulmalik mọ́ gbọ́dúndún ẹnu mi eégún lọ́sẹ̀ méjì ló pín ilé kí ní ṣe tóbìnrin òun máa wo nílé yín pàká lọ́sẹ̀ mẹ́fà nígbàlẹ̀ èsè tóbìnrin òun máa wo ẹ̀kúṣe mẹ́fà mo lò ó gbogbogbò ẹ̀wà ṣe gúgú bó ti lu ká mi lára bí àjèrè wọn èèfọ́ kọ́kànlẹ̀ nígbàlẹ̀ nílé yín bẹ́yàn bá fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ wá ló sábà bàrẹ̀ lọ́kọ́ Àyìndé o èmi ò ní fọkọ́ kan bàbá mi ẹ̀sà tó lọ gbìmọ̀ rẹ̀ yìí ọrùn máa yá súnké sí i. àhèhè wáyé ká má larùn kankan lára Abíọ́lá ìwọ ní kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ ìjà gbòòrò ní ìjà Ìbàdàn mọ́sùmọ́tọ̀ ní tèpó lè ṣe bórílẹ̀ àwọn orílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ni Ìbàdàn là ń bẹ̀ kó mọ́ jagun mọ́ o títún bá ní fi wọ́ ogun ní kíkan ọmọ àgbọ́ sásá ogun tí ò ní sáhùn ọmọ àgbọ́ yáyà ọmọ sì yá Ìbàdàn mẹ́rú ẹrú rẹ̀ náà ń mẹ́rú Ìbàdàn oníbàní sọ̀rẹ́ àìmúnirògùn dọ́gbọ́n yọkẹ́ ọmọ ẹni kéré ẹ wá wọ ẹ̀yìn mi wò bóyá ẹ lè rí kẹ́ ẹ lọ́dọ̀jà lẹ́yìn mi Abíọ́lá o ike mi ò jọ tọ́yà ẹ̀yìn mi ò jọ tó ṣàtò níta àná tí kálukú jọ ọ̀yá ẹ̀ lójú ọdún Happy birthday to you kúyè dùn ọ́ nífẹ̀lẹ́ ìdágbére fáyé
tẹ̀mí ò ní bọ́ níbojì lágbára Elédùmarè yọba iṣẹ́ rẹ̀ ò ní dìbà jẹmọ́ lọ́wọ́ oníràjò àlọ́dé ẹni bá lọ níbọ̀ lọ ní débálẹ̀ ọmọ lọ́rẹ̀ ọ́ sì mọ̀ bọ̀ọ̀rẹ́ torí níre là sọ̀rọ̀ àtàrí ojú rẹ̀ náà fi wọ́n ọmọ tuntun ìrì owó kó wá orí ìrì ọmọ kó wá orí ìrì àìtètè níkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ Abdulmalik ọmọ Tajudeen kó wá orí ọ̀ nígbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀ ń bọ́ra bọ́ ọ bá ṣiṣẹ́ kọ́ lówó lọ́wọ́ bọ́ ọ bá ṣòwò kọ́bọ́dé pàdé kọ́dàgbà kọ́ ní táwọn àgbà ní Malik ọ̀ọ́ni fòòṣì ló gba ọ̀ọ́ni búrìbúrì kọ́ báwọn jíjọ ẹlẹ́yà làwọn òjọ̀rọ̀ gbogbo tí ń dùn ọ́ nínú Elédùmarè oníjó pa òǹgọ́lẹ́kùn ọtí wá ṣọdún eléyìí iná eléyìí ò ní pinmọdún fún ọ nípọdún jọdún nípa ọjẹ ọmọbẹ ọbẹ níbẹṣọ àtẹlẹsẹ á sì mọ ọbẹ náwó iṣẹ́ rẹ̀ ò ní dìbà jẹmọ́ lọ́wọ́ bẹ́tì rẹ̀ bá wá ń jẹ Abíọ́lá o Àyìndé bẹ́tì ẹ̀ bá ń já mami kan ẹni tó mọ rírì ẹni ló rán mi wá bí Bùkọ́lá Bọ́sẹ̀dé ọmọ Adébáyọ̀ òun ló ní kí ọ ní gbèjègbè ìjọ ó lọ ṣe léyìí tán kó tún ṣerú rẹ̀ ń kó pọ̀ nínú ọ̀la ńlá.